operation tá à ń lọ yìí máa fẹ́ kẹjẹ ká ṣe jẹ́jẹ́ ṣẹ́ni tí wọ́n bá lékun sí wa ẹ má jẹ́ ká léjò sí wọn ẹ ti gbọ́. kí ni ìtumọ̀ yẹn? ìtumọ̀ yẹn ni pé tí wọ́n bá dojú ìjà kọ wá a lẹ́tọ̀ọ́ láti bá wọn jà. ẹ jẹ́ kó gbé jà wá á bá wa bẹ̀ wá rí wa. Hello. Ṣé ti ń dùn ìyá ẹ ni? Bóun mi àná. Bọ́sẹ̀lẹ̀. Wá ń bá yẹn wá sí ìpẹ́jọ́ wá sí. Oya owó yẹn dà sí. Owó yẹn dà. Dáhùn. Bùsítà. Bọ́sẹ̀lẹ̀. Confirm. Swagger. Confirm it. Let's go there. Yeah. Let's go there. Oh, please don't go with the money, please. Olórí burúkú ni yàrá já ẹ ni. Okay, o mo rí Ọlọ́run, màá wá ṣu ayé òrìdà. Wèrè kò mo rí Ọlọ́run ní ọ̀nà lẹ̀. Àjọsọ báyìí náà. bí akéèyàn máa kákò mú bẹ́ẹ̀ àwọn ọmọ máa bẹ̀rẹ̀ sí ní fura sí yẹ ní ijó ní ibi ní fàájì kákò túra káka ṣe fàájì ara wa kí ló ṣẹlẹ̀ gangan sọ fún mi. Òbí ayé kò sí nǹkan kan Ọlọ́run nǹkan sí ìmúdù bàbẹ́. ṣọlẹ́ àti ìjọ wọnú ara wa ju gbogbo nǹkan yẹn lọ àjọ ń sùn àjọ ń jí ni èmi mọ̀ pé nǹkan ń ṣe ẹ bóyá o ti gbọ́ nǹkan tó fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ sọ fún mi bí sìn àbí o fẹ́ ká délé ká tó sọ ni. Òbí kò sí nǹkan kan tó rọ̀ bá wà máa sọ fún ẹ náà o ṣe tí mo lè fọ̀rọ̀ bó fún gbádùn ìsọfún ẹ kò sí nǹkan kan sẹ́ Ọlọ́run. lórí ìgbàgbé pé ìwé dùn sí ìta ṣọlá àwọn tó wà bẹ́ẹ̀ ló yàtọ̀ sáwọn ṣẹ̀ tá máa ń wà àwọn ilé eré ṣe gan ni ó yẹ ṣe níbi kíkọ́ bọ́ṣù bẹ́ẹ̀ ṣùgbẹ́ ikọ̀ bẹ̀rẹ̀ sí ní dá ọdún wọn ní wọn wá stand tó yẹ kó sáré tu bẹ́ẹ̀. kò máa sún àgẹ̀. Attention, tune up your radio station. Conga for gyration. Information make you the ala the para the kama duro re. Ole sare to mo. Ìgbésí ayé. Ole weke le tempo. Gege go di kita ta gege kinge. Agano go lege se mo lege mama kita elu. Emi wo gbe wo tiele. Go gege mama lo go fa go le. Kinge mama go bi ele ni na be ogogo ege ege. Bangulu bongo la kwara. Ọmọ Naija root from Kwara. Ẹni ẹ̀ ò rí ìyá oṣù kẹta sẹ́yìn. Mẹ́rin yàtọ̀ kọ̀ọ̀kan rárá. Ẹ ṣé gbogbo àwọn ìkìlọ̀ tí mo kìlọ̀ fún yín ṣe ìtẹ̀lé gbogbo ìlànà yín ṣá. Gbogbo ọkọ tẹ́ni kì í má ṣe ni mi ò ṣe. Ẹ̀dẹ̀ ń sùn dáadáa. Èmi 6 o'clock ni máa ń jẹun 7 o'clock ni máa ń sùn. Ẹ wò mi ò gbọdọ̀ parọ́ tán yẹn. Tí àyẹ̀wò tí mo ṣe fún yín yẹn bá fi lè sọ pé lóòótọ́ lẹ ò lè bímọ màá jẹ́ kó yẹ yín pẹ́ lè bímọ kò sí ta fẹ́ parọ́ fún mo ṣe ń fi dá yín lójú sẹ́ pé ẹ máa lọ́mọ láyé ẹ lè produce ọmọ ṣàwárí tí ọ̀rọ̀ bá rí báyìí ń ṣe ni mo fẹ́ kí ẹ ṣe sùúrù tó pọ̀ ẹ jẹ́ ká wò fún bí oṣù mẹ́ta sí tó bá wá rí bákan náà láàrin oṣù mẹ́ta sígbà tá a wà yìí ẹ á jẹ́ pé ẹ máa padà wá rí mi màá tún sick medical advice lọ́dọ̀ àwọn tó tún ju èmi lọ sọ̀rọ̀ mi yẹn yẹn.
akíkanjú tẹ̀ ń wò yẹn òun nìkan ṣo lè yan fi lè ṣe akin ẹ má wọlé agbára ọlọ́run àdá no problem. ẹ ṣe ọ̀rọ̀ wa pẹ̀lú wa. ẹ pẹ̀lẹ́. ó ṣe kíni olóyún fún èmi wọ́n olóyún fún èmi gbọ́ ọmọ yẹn sọ ohun létí mo yẹn sọ fún olóyún fún èmi tó bá sí wò ni. wà á ṣẹ́wọ́ wọ́n á ní jẹ́ sọ fún ẹ o tí ì lè dé sí ara o tí ì lè wọ̀ bẹ́ẹ̀ kò jáde sí. èmi ni wọ́n ń pè lọ́mọ club. wọn ò bí mẹ́tàlá ẹ̀rẹ́ kó sọ pé onígbóyún ò tí tó bẹ́ẹ̀ ìwọ ọ̀dẹ burúkú. wá bí wá farabalẹ̀ gbọ́ àmọ̀ràn tèmi ó ti yẹ gbọ́ àmọ̀ràn mi sìn jáde ń sìn lọ ṣẹ́ olú inú ẹ̀dá mi. mo máa rán dà ní. èmi kí ni bọ́tà. wọ́n bá jìyà wọ́n lù ẹ́. you never do anything. máa ṣú ẹni. ṣọfẹ́ náà mi ni ó yá náà mi. ó ṣàrí mi wo bí bébì kí ló ṣẹlẹ̀ níbí báyìí. wo bí ẹ máa wọlé ọkàn yín àdá sí ẹ fi máa tẹ sílẹ̀ ẹ fi ẹ sílẹ̀ wọ. ó jẹ́ tètè sọ fún wọn ó jẹ́ tètè sọ fún wọn pé o ti fún yàn lóyún o ní kò sí nǹkan kan àbí. káyìn máa jì olóhùn lóyún fèmí o gbọ́. wo my dear sister jókòó. torí yín ni o torí tó bá ṣe torí wo rò pé máa jókòó. kó yẹ kí ni. kí ló ṣe ọ̀rẹ́ sí bébì mi jókòó wọ́n ní kò jókòó. ok my dear sister wo bí kí ló dé tó yìí náà ìwọ náà wà ń bá pariwo ọ̀rọ̀ kí tóbi káfọ̀ bẹ́ẹ̀ bú náà ṣó kọjá ọ̀rọ̀ oyún yìí náà ni ìwọ náà wà ń bá pariwo ẹ ò nídìí gbogbo eléyìí náà rẹ. wo bí báyìí sórí ọ̀rọ̀ ohun tóbi káfọ̀ bẹ́ẹ̀ bú tó o bá lóyún òṣọmọ kékeré òun òṣọmọ kékeré. ṣé kó fi oyún ẹsìn kó fi sílẹ̀ àbí. yes. ọ̀rẹ́ akọrìrè ọ̀rẹ́ bá ti fihàn lóyún báyìí fihàn lóyún. kó fi sílẹ̀ àbí. they no go anywhere all this one wey you dey talk idiot all day. Obi my dear sister ìwọ máa wọrí tiẹ̀ o ní problem tó bá tẹ́lẹ̀ mi fọkàn balẹ̀ o ti gbọ́. ajẹ́sí mọ̀ ní swagger money dey here. ògógó ní sọ owó ló jẹ́ bẹ́ẹ̀ ọlọ́. máa ná owó yìí mi mọ̀ àti máa kú o bọ́ọ̀tì owó máa ná ìjà ẹ̀ pa. Dàmọ́ṣe ṣé nǹkan tí ó ń ṣẹlẹ̀ nígbà yìí nǹkan tá a ṣe nígbà yẹn sìn ṣé kò kàn ẹ́ náà ìbáwo ó kàn dúró kó gbà tí èèyàn gbọ́ lókè tó banújẹ́. wo bí sori tó bá sọ fún mi pé oògùn kan tẹ́ ẹ̀ ṣe mi báyìí kò kàn mí ó kàn mí kódà ó tì mí ṣubú ẹ wo bí kí ni ìtumọ̀ gbogbo eléyìí ná ká máa lọ sí operation kí máa waste ẹ̀mí bẹ́ẹ̀ yẹn kò dá náà ká tó kú olórí nǹkan tá a jọ sọ àwa dọ̀hún tán ẹ máa ṣe kan mí ẹ ní gbogbo eléyìí ẹ ní ìdí ẹ rárá mi ò láìkẹ. Dàmọ́ṣe kí ló fa gbogbo eléyìí mi ò fẹ́ o tẹ́ntẹ́ náà kí ló fa gbogbo eléyìí. Hear yourself hear the thing wey you dey vomit from your mouth. mo bílẹ̀ kí ló dé dúró màdéhùn sọ̀rọ̀ fún ẹ jẹ́kẹ́ mi já ẹ tó bá jára ẹ. Success get many fathers but failure na orphan jára ẹ kó o gbọ́ wọn tá à ń bẹ sọ kí ló bọ̀ jì. Oh God jẹ́ sọ̀tọ̀ fún àti dúró success has many fathers but jẹ́ sọ fún ẹ mo ní bàbá orphan ni. kí ẹ ní ó simple. ẹ máa rí bí ẹni pé mo ń fìbọn threatening gbogbo yín or something mo kàn wò pé ó simple kò kí ń ṣọ̀rọ̀ ariwo you know jẹ́ ká gbà wípé àwọn kan àtàkù wa bóyá wà ní pariwo wa wọ́n kàn gbébọn sí ẹ ní orí jọ torí Ọlọ́run kí ló máa ṣe. á dà fún ẹ bá mi sọ.
èmi lọ́mọ ọ̀rọ̀ yìí mọ́ o ìdààmú ṣe àkúlùkọ́ ti ń jẹ́ kí wọ́n lè sìn wọ́n bí ṣe ń sìn náà agbára mi ń gbọ́dọ̀ sìn bẹ́ẹ̀ ń gbé lọ èmi lọ́mọ o mi lọ́mọ. kò yé mi ẹ tí bọ́ ti bá ọ ti bá a nìyẹn ìjọkọ̀ lẹ́bọ̀dì máa kú pẹ̀lú bọ́ọ̀nù mọ́tò ṣàfẹ́ kú ni. kọjọ báyìí ló sọ bọ́lá lọ sọ. òbí kò tí kú ẹ ṣáà ti ká máa lọ tèmi yé mi move torí Ọlọ́run. àwọn èmi kàn mọ̀ pé nǹkan tá à ń ṣe ìrísìkì ni ìbọn ní gbogbo wa kó dání náà ìbọn nínú mọ́tò ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká kúrò lójú kan. Àǹtí wọn nìkan ló wà ta. Àǹtí ẹjọ́ tó lórí ẹjọ́ ẹ má pariwo wọn ní wọn mi ṣàwọn kí sọ fún yín ẹjọ́ mọ́kọ̀ yọ fún yín ní gbẹ́mọ̀ ẹ̀kọ́ gbé má pariwo àǹtí ẹjọ́. Mo ti gbọ́ ṣé bí kò tẹ̀ lọ sí nípa gbọ́dọ̀ mi ti kú. Ẹ ó ní àti tó dùn mọ́ mo ti gbọ́ ẹ ṣe fún àwọn ẹgbẹ́ ẹni pé kí sọ pé kó wá bá yín nínú ọ́fíìsì. sọ nǹkan tó sọ nìyẹn àbí. Mo ti bá mo ti mi. Ọlọ́run á ṣe Ọlọ́run mi ṣe ìjọ ìdá lọ́pọ̀ ọmọ ìṣe ni wọ́n ti sọ ọmọ ẹ̀dọ̀ kù. Ẹni ọmọ mi ká o, ẹni ọmọ mi ká o. Dádì, aláyé burú. Ọmọ aláyé gbọ́dọ̀ púpọ̀. Ọlọ́run o, láti ọdún jọjọ yìí, àbúrò mi ni, àwọn méjì, àwọn ènìyàn bí. Ó ti pẹ́ tó fi ń wá òun yìí, kí àwọn olórí burúkú bàbá náà wá torí ọwọ́ ẹ̀tọ́. Àwọn olórí burúkú náà wá yí ìbọn fún náà fún wọn tó kú tòyútòyú. Aláwọ̀ bàbá yẹn sọ pé kó dà fún yín, aláwọ̀ ò jẹ́ kó dà fún yín. Ní ẹgbẹ́ wọn tó rí gbọ́ lẹ́lẹ́ bẹ́ẹ̀ ní kálátẹ̀ du igbó lẹ́lẹ́. Lẹ́yìn tẹ́lí tàbí ẹ̀kú jẹ́ lọ́wọ́. Orí mi ò ẹgbẹ́ mi náà lọ́wọ́ láti kẹ́ ó fẹ́ kó bá àwọn ọmọkùnrin yìí. pé ọ̀rẹ́ ẹ má bínú ẹ ká fẹ́ gbọ́n ilẹ̀ ó dáa pé ó fẹ́ kó tiẹ̀ bá wa nálẹ̀ títí pẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá pé àti ẹ̀ gba àyàmúlẹ̀ ẹ ká máa lọ yín bọ́ọ̀sì ẹ ká máa lẹ́sìn. so owó ọ̀bọ yìí ó kò máa ń dọ̀ spirit wa ni kí ni mo gbé lè sin báyìí náà wọ́n tó kó sínsìn ṣé olùpàtì àná ni dáa ló ń jà tó ìjọ. wo ìyẹn tiẹ̀ kọ́ ló bá mẹ́sìn ajé tí yẹn ní everything fún alátàrọ̀ sáré wá kí sáré sọ fún ẹ kó tó lọ change káwọn báyìí máa mú. má bàa mi explain fún jẹ́ kí n sáré fi rushing explain fúnra mi gentleman ọ̀hún nǹkan tá a fẹ́ ṣe lélẹ̀ ibi sìn ibi la máa gbà wá ibi báyìí àní ìkọ̀kan ṣe pẹ̀lú àkóṣe bí hospital ló wà ń bí a máa gba ibi nínú ìjọ náà gbọ́dọ̀ yà sí bíbá rárá àkọ́kọ́ máa gbà sísàlẹ̀ ilé tá à ń bọ̀ lélẹ̀ security man kan ló wà ń bẹ̀ escape route wa òun lélẹ̀ lọ change fast ká dẹ̀ máa lọ. swaga àwọn oúnjẹ
Ajé, let's go. Ẹ wo bí, ẹ jẹ́ ká bára wa sọ ètò oúnjẹ òtítọ́ ọ̀rọ̀. Ṣé ẹni tó bá kan bí òtítọ́ ọ̀rọ̀ tábà bára wa sọ kò dáa? My brother, ó sì máa sọ, a máa sọ àsìkò. Mo mean time kò bá wa ṣọ̀rẹ́ náà, you know that. Ajé, ó ṣe farabalẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Farabalẹ̀ náà. Ṣé rí nǹkan tí mo fẹ́ try láti sọ fún yín ni pé ṣé iṣẹ́ tá à ń ṣe ẹ jẹ́ ká stop ẹ̀. Ẹ jẹ́ ká stop ẹ̀. Bí gbogbo wa ṣe wà gbogbo láti lówó lọ́wọ́. Irú rétà wà nínú ẹ̀ gbogbo láti nírú ẹ̀. Ọ̀rọ̀ ìgbàgbé òsì kí ló kọ́ sí. ṣé o tún ti bẹ̀rẹ̀ àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá máa halẹ̀ wàá máa pariwo báwo lọ ṣe yìnbọn báwo lọ ṣe máa yìnbọn lu èèyàn nísìn ibi táwa ti rí oúnjẹ òòjọ́ wa ló tún sọ fún wa sí ká má lọ mọ́ ókè sọ fún mi iṣẹ́ wo ló ti wálẹ̀ fún wa. afẹ́ mu kò jẹ́ tuntun fún wa ẹ ti ẹ̀dùn náà ṣé bí mi náà mú initiate everybody èmi ṣáà ni mo pe gbogbo yín kẹ wá jẹun ẹ wá jẹun tán ẹ wá jẹun yẹn tán sí ẹ̀fẹ̀ yọwọ́ nú àwo. a máa stop ẹ̀ ní ìṣòro. o tẹ́lá yọjọ́ ọ̀rọ̀ yẹn pé mi. a máa stop ẹ̀ ní mo ṣe sọ yẹn. dúró bọ́ yìí ṣé ìṣẹ́ni bẹ́ẹ̀ wọ́n ni ọlọ́run fẹ́ ṣe èṣù àti àṣetánì àti ìdánwò àti ìdènà sínú progress wa kí ló ń sọ ọ́ sí náà wọ́n bí wọ́n bí ìṣòro bá. Keep quiet. My brother, àti gbọ́. Àti gbọ́. God bless you. Amen, baba. Ẹ wo bí ẹ jẹ́ ká jáwọ́ mẹ́lò máa bẹ́ta ẹ ti gbọ́. Ó bá àkàkiri mo rí bẹ́ẹ̀. Ajé. Ṣé ní ìjọ ìwọ̀n ṣùgbọ́? mo ṣe ń fi dá yín lójú sẹ́ pé ẹ máa lọ́mọ láyé màá tún seek medical advice lọ́dọ̀ àwọn tó tún ju èmi lọ. ṣé rí pé gbígbà àdúrà ó ń bẹ́ẹ̀ nù jọ kódà. Àlàáfíà. Àlàáfíà tó ń bọ̀. Alàgbà, mo fẹ́ ṣọ́nà. Láti bo. Láti inú ìlú iná ni. Ẹ kúnlẹ̀ ká gbàdúrà. Wòlíì Matthew, ṣé alàgbà ṣì wà ń tòsí? Alàgbà, ẹ ṣe jẹ́ kémi kú wo wòlíì ká lè pè mẹ́ta gbàdúrà fún arákùnrin. Ọ̀yà. Alàgbà, ẹni sùn. Wọ́n ìlọ́wọ́ tí bọ̀. Olórí ìlọ́wọ́ ẹ̀. Tọ́. Ajẹ́pá rẹ̀ sí. Ọlọ́run gbàdúrà bẹ́ẹ̀. Àlàáfíà fún. Àlàáfíà fún. Alàgbà ló fẹ́ ṣọ́nà. Arákùnrin. Hausa palasi kai ya saraya duna ya saboti li shadaya. Ẹ mọ̀ wọ́n rí. Ẹ lọ wò wá. Arákùnrin. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún ilé ni. Ẹ̀mí tí ó gbé wá, ẹ̀mí àtákà ni. Ẹ̀mí àtákà ló gbé wá, ẹ̀mí defense ló ń gbénu wa nínú chọ́ọ̀chì. Ló ń gbénu mi, ló ń gbénu gbogbo yín náà. Alàgbà, arákùnrin ti bínú lọ. Eré tó fi gbé mọ́tò jáde náà gbà, àfi ká fi àdúrà jagun kó máa lọ lásídẹ̀ǹtì o. Kò dúró rárá o. Kò lè lásídẹ̀ǹtì. Ṣé ẹ rí ẹ̀mí ló tẹríba fẹ̀mí? Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, kẹ́yìn náà tún gbọ́. Ẹ̀mí àtákà ló gbé wá, ẹ̀mí defense ló bá nínú mi. Á dẹ̀ bá mi ń bẹ̀. Wòlíì Matthew. Alàgbà, ṣé ẹrù pọ̀dọ̀ ẹ̀mí tẹ́rí bá fẹ́mi lélẹ́ ṣá?
ṣé èrò pọ́nrọ̀ ẹ̀mí tẹ́lẹ̀ bá fẹ́mi lélẹ́ ìṣá ṣé yín ò ṣàkíyèsí pé àlà olùṣọ́ wa àti arákùnrin yẹn wọ́n wojú ara wọn bákan lẹ́ẹ̀kan kíláàbù rẹ̀ fi bínú jáde. wòlíì Matthew èmi náà rí i àmọ́ ẹ̀mí a máa tẹríba fún ẹ̀mí. wòlíì Matthew ẹ̀mí a máa darí ẹ̀mí. ẹ̀yin boys ẹ try láti assist mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má wò mí ràn mú bẹ̀yìn ni. dàmọ́sí àbí kí ló ń pè ẹ́ ó dá mi lójú pé ó fẹ́ wá set wa up ni Ọlọ́run ọba mọ̀ fi do ẹni àgò do ẹni àfúrà mi ni màá handle ẹ personal Ọlọ́run ọba mọ̀ wà sáré kàbàkàbà kí ló fa gbogbo òṣì yẹ o wá fún ẹ ló lọ o tún kó sì dé èso wá bẹ́ẹ̀ spark èmi ò gbà mi ò gbà gbogbo ìjà bá gbà èmi ò gbà mi ò gbà. má ṣe báyìí fún mi swagger ajé. èmi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó kàn wù mí kó máa dá lament mo mí kó máa dá face problem ẹ̀ ọ̀bọ mi ní jẹ́ ká ṣe yẹ fún ẹ àsìkò ọ̀rọ̀ òtítọ́ ọjọ́ tí àsìkò ọ̀rọ̀ bá tó a máa sọ̀rọ̀ sí ẹ a máa bá ẹ wí bí bébì o máa ké ni ọ̀bọ swagger and then let's go ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká consider ẹ. àwọn fúnra wa gan iṣẹ́ ìgbà àgò ṣe mọ́ àti fi sílẹ̀ tó ti yẹ kò sáyè fún ẹ lọ́pẹ́ lómi kó assist àbí. kò kí n ṣe nǹkan tẹ̀rọ ó yẹ kẹ́ mọ̀ wípé mi lè finá sórí òrùlé sùn kò possible fún wa náà but the only thing tó máa ṣe fún wa ni pé a máa padà sínú ilé agbára ń sìn láti lọ tún ìmùlẹ̀ ṣe ìyẹn la fi máa trust ẹ padà. mo ti wà òkè pẹ̀lú yín. kò sí ìbọ̀tẹ́ fẹ́ kí n ṣe tí mi ṣe pẹ̀lú yín. Bíbélì sọ pé ìwà abanijẹ́ ìjọ́ tó o bá dẹ́kun àti banijẹ́ a ó bá ọ jẹ́ kan lẹ̀. Démọ́lá òkú àbáláyé àgékù ejò rèé ó di dandan kó ṣòro bí agbọ́n àbí kí n kúkú lahùn fáwọn ìjọ láàyè ó déwọ̀ bá a bá sọ̀rọ̀ ìbẹ̀rí lójú ọmọdé lọ́rùn ni ó máa wo ni kàkà kílẹ̀ kú ilẹ̀ òòṣà ni kì í ṣe mi Àjàní Àpólà ọmọ elépo ni mí wọ́n tún gò mí fọ ni wọ́n padà síbẹ̀ ni. gbọ̀ngbọ̀n ni mo kàn olúwo ti wọ orúkọ tí a pè bá ọlọ́mọdọ̀pọ̀ ṣégísù orúkọ tí a pè ṣù ọ̀dàrà òlé mọ kágbó dáná ìjà kágbó ṣùṣù orúkọ tí a pẹ̀yìn ìyàmí òṣòro mọ́nìgà èmi olúwa tẹ̀mí níwọlé ẹ̀dù èmi ni mọ̀ ń kanlẹ̀ kún ọ̀sì yìí kẹ́kẹ́ èmi ni mọ̀ ń kanlẹ̀ kún ọ̀sì yìí lélé èmi ni wọn ọ̀jẹ̀ kọ́ mọ́ ṣe ó sùn èmi ni wọn ọ̀jẹ̀ kọ́ mọ́ ṣe owó èmi ni wọn ọ̀jẹ̀ kọ́ mọ́ ṣe òfin ìrùkẹ̀rẹ̀ óye bàbá ẹ̀ lẹ́rù téètéèté ẹni ọmọ mélòó lẹ́dún bí mo ní ẹdún bí ó bí atọ́lá ẹdún máa bí ó bí asùnlá ẹdún máa bí ó bí asùngbàdà ẹdún máa bí ó bí asùnlélé ẹni ó dìje ní ọ̀sẹ̀ rẹ̀ màgbò ifá mo ló dìje ní ọ̀sẹ̀ rẹ̀ màgbò ìje ní ọ̀sẹ̀ rẹ̀ màgbò ní bàbá fi múlẹ̀ ló tu ibẹ̀ ẹ̀yàn máa wo ibi tá a wí la dé yìí àjọṣe tí ń bẹ láàrin yín ó ti ju tọmọ ìyá lọ omi ara yín ẹ̀jẹ̀ ara yín ó ti dì kan náà ẹ gbọ́dọ̀ dálẹ̀ àwọn ẹ wò ẹsẹ̀ omi láti ṣèmùlẹ́yìn gbogbo ẹni tó bá dalẹ̀ nínú yín yóò gbomi lọ ni ẹ mọ̀ dalẹ̀ o ìkọ́ yìí kọ́ bálá o ìkọ́ kan ò ní kéjò lẹ́sẹ̀ ẹ̀yin ò ní ṣìrìn o èmi olúwa tẹ̀mí ní mo sọ bẹ́ẹ̀ ẹ yẹ gbẹ́rẹ́ kọ́. ẹgbẹ́ ọ̀págun yín sá pọ́ọ̀tù sọ́wọ́ ọ̀tún ọ̀yá.
dìmúlẹ̀ níbẹ̀ béèyàn bá dalẹ̀ ni màá balẹ̀ lọ ni o ẹ̀yin ò ní balẹ̀ lọ. ẹ fọkàn ara yín balẹ̀ ṣó kọjá àlàyé tẹ́ ṣe fún wa náà ni ẹ wò ó ẹ má jẹ́ kí n tàn yín jẹ ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tiyín àìmọye tó jù bẹ́ẹ̀ lọ tó ti ṣẹlẹ̀ tí agbára ọlọ́run àti ìrànlọ́wọ́ ọlọ́pàá tó dẹ̀ ti ká kò lè tó yẹn náà. ọ̀gá ọlọ́pàá ó lè jù bẹ́ẹ̀ lọ torí pé ẹ̀sìn bẹ́ẹ̀ lè tẹ́ sọ yìí o. kódà ipò tálágbà wà ní ìsìn a lè sọ o torí àwọn arábí ti lé àràgbà jáde kó nu ṣọ́ọ̀ṣì o a lè sọ pé ipò báyìí náà wà báyìí ó lè jù bẹ́ẹ̀ lọ o. ọ̀dà kò burú ẹ má wọrí a máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ àmọ́ ohun tí mo kàn fẹ́ béèrè ni pé ìgbà tí gbogbo wàhálà yìí ń ṣẹlẹ̀ ṣé kì í ṣe pé ara ẹni tó kú nínú ìjọ. ẹ sọ ní kú mẹ́rin yìí rí. ó lágbára díẹ̀ ẹ má wọrí ṣẹ́rí pẹ̀lú àlàyé tẹ tó fi kún yìí àwa náà á gbìyànjú gẹ́gẹ́ bí iṣẹ́ wa a make sure pé a kó àwọn ọmọ wa jáde wọ́n á dáàbò bò yín níbi ilé ìjọsìn yẹn ẹ má wọrí gbogbo ìgbà náà wọ́n máa pààrà bẹ̀ tí wọ́n bá ti ń ṣe patrol káàkiri wọ́n á máa make sure báwọn débẹ̀ lóòrèkóòrè so ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà. ìjàre ọ̀gá ọlọ́pàá ṣé ìyàn ọmọrin yìí ní ìkíkú jiyàn kájọ àti ṣọ́ọ̀ṣì kan àbọ̀ ní ṣọ́ọ̀ṣì kan ládùúgbò tí a ẹ ṣe àbí kọ́nù wí má ti kọ́ kúkú àbọ̀ lọ́dọ̀ rí abẹ́. kí ló dé yẹn possible na. wo níjọ́ àti tàmí òwúrẹ́ mi lórí bẹ́ẹ̀ kí a ti gbọ́ lé mi lórí bẹ́ẹ̀ mẹ́rin yé rí kí a ti sàmì kò mí bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀ṣì mẹ́rin yé rí àbí má ti wà ní kó mo wí. no ẹ má wọrí yẹn possible báwo ọlọ́pàá ṣe máa jókòó tì nínú ìjọ bọ̀ ẹ má wọrí gbogbo ìgbà tó máa ti ń rìn káàkiri tó ti ń ṣe patrol káàkiri ni wọ́n make sure pé wọ́n dé ọ̀dọ̀ yín láti lè máa dáàbò bò yín sọ̀rọ̀ mi yẹn má wọlé mo tún fẹ́ kẹ́ mọ kankan o mo fẹ́ fún yín ní àwọn numbers kan tẹ máa pè wá sí tẹ bá ti rí àwọn kan tí wọ́n kàn ń rin ìrìn tó kù díẹ̀ káàtó káàkiri àgbègbè ilé ìjọsìn yín ẹ pè wá tẹ bá sọ fún àwa tẹ pè wá tẹ sọ fún wa àwa make sure pé àwọn ọmọ wa débẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n má tiẹ̀ kó wa débi yálà ìrìn wọn mọ́ tàbí kò mọ̀ wọ́n wá fẹnu ara wọn ṣàlàyé sọ̀rọ̀ mi yẹn yé so ẹ má wọrí kò sí problem. bóyá nọ́mbà tí ṣé kìí pé fún yín ní àgbà wọn. má jí wọ̀nyá. 080.
wòlíì Titus wòlíì David kí ló dé bolẹ̀ wá ń lọ ńgbà tí ẹ̀yin tẹ jẹ́ wòlíì nínú ìjọ tẹ bá tún sá lọ àwọn tó jọ ọmọ ìjọ ń kọ́. alàgbà mi ò ṣe ní sá lọ kójú mọ́ ríbi gbogbo ara lóògùn rẹ ẹ wò ìjọ olóṣèlú rẹ o ó ṣeé ṣe kálàgbà ti ṣiṣẹ́ fún olóṣèlú kó jẹ́ wípé àwọn kan tó wọlé àwọn tí ò wọlé náà wá kógun jà wá yìí o bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ lèmi sọ yìí o torí mi máa ń rí àwọn olóṣèlú lọ́dọ̀ alàgbà. ṣe rí i pé ìbọn náà kó wá bíi márùn. kọ́tí ṣé ẹ̀yin ìjà yẹn mọ̀ bínú o ṣé rí ọ̀nà tẹ ṣọ́ọ̀ṣì ya ìyẹn ló mi ṣiṣẹ́ o ìdí ṣọ́ọ̀ṣì ya mi gbòòrò ọ̀nẹ́fẹ́ ọ̀nẹ́bíyàn nínú ìyẹn ọ̀tá àlọ́rẹ̀ ń sọ ìyẹn ọ̀tá ìyẹn ní ẹ̀kọ́ wa. kò rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe máa sọ àdàpọ̀ jẹ̀sà mọ́ èkó nù kò kúkú sí tí mo gbọ́ nú ẹ̀ ẹ wò wá yìí. bẹ́ẹ̀ sọ ọ̀sẹ́jú mi ní ṣọ́ọ̀ṣì ni ṣọ́ọ̀ṣì mi ìyẹn ọ̀tá ṣọ́ọ̀ṣì yẹn ló kó bá èyí mẹ́ta ló wọ kó ti rí ọba máa sinmi dèdè rẹ ni. kí ló dé. ìtẹ́mi rí èmi ń sọ. ẹ jẹ́ ká ṣe sùúrù o ọ̀rọ̀ yìí níṣẹ́ ló dàbí ẹyin mẹ́ta tí ò ṣeé fokùn di o ẹ̀jẹ̀ á dúró ń bẹ̀ wọ́n. ìtàn gbẹ̀ mí. wòlíì David ṣe rí gbogbo ágúmẹ̀ntì tẹ́ ń fẹ́ máa fúnra yín kò dáa ẹ jẹ́ ká kún fún àdúrà ká sì lọ nínú àwẹ̀ ibikíbi tí ẹ̀mí bá darí wa sí ibẹ̀ lálọ. kí n máa fẹ̀mí sọ́nà dèbọn àbí kí n máa fẹ̀mí sọ́nà kí n bára gbà bọ́. ṣé ìgbàgbọ́ yín ò débẹ̀ ni. ìgbàgbọ́ òde bíi ìbọn Jésù mò ń pè. ìgbàgbọ́ ebe ìgbàgbọ́ débẹ̀ àmọ́ ọ̀rọ̀ ò bọ́. mo fẹ́ kẹjẹ́ ká ṣe sùúrù wòlíì Titus àwọn tí wọ́n ṣèṣe tí wọ́n dá lẹ́sẹ̀ bọ́ná wà. wọ́n wà lọ́sibítù. wòlíì Matthew àwọn aláboyún ẹ lọ mójútó wọn. mo ti gbọ́. ẹ lọ mójútó kẹ wo gbogbo àwọn tó ṣèṣe kẹ tọ́jú wọn. ṣé jẹ́bi tó padà sí bẹ́ẹ̀ o. ṣé bó wà ní. bọ̀dá ẹ jàre ìmọ̀ bínú àìkè la mójútó aláboyún a máa ríra la mójútó aláboyún ṣé ìgbà a máa ríra la mójútó aláboyún. ẹsẹ̀ mi lẹ̀. òbí yẹ ẹnibọ̀dì lọ́bọ̀ lẹ́mọ̀ká. sótọ́ báyìí ajá ní àpòlà àwọn ẹ̀rẹ́ chọ́ọ̀chì ń jọ yẹn kò sá lọ ìwọ ti gbàgbé ni pọ́jọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìn ó yẹ máa sá lọ báyìí náà. bẹ́ẹ̀ni kì í ṣe mi kì í ṣẹ́rù mi mọ́ ẹ̀yin ẹ wàá mọ̀ nǹkan kan ni èmi lẹ kó gbogbo orú eléyìí wá bá lẹ kó bọ lẹ wá fi pàdé mo mọ ọjọ́ tó o ti lè kúrò níwájú ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ tó wá mo ti mọ̀ pé ìjà ti ṣe bẹ̀rẹ̀ orí tí mo fi ṣeré èmi Àjàní Àfọlábí ó bẹ́ dànù èmi ò dojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ yóò àti wá ìrànlọ́wọ́ yóò ti ọwọ́ Olúwa wá torí ẹni tó dé àrùn wáyé bẹ́ẹ̀ ni torí olúwo mo lórúkọ tí wọ́n ń pe ikú ṣàkàtà bá ń bá mi lórúkọ àrùn alẹ́ mọ́ kàràkàrà káyé ṣé ìwọ orúkọ tí wọ́n jẹ́ ni kì í ṣe yín kì í ṣẹ́rù yín mọ́sẹ̀ ni rọ́lẹ̀ pa àfi tó tutọ́ iná lórúkọ tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe mi ẹ wo bí kì í ṣe mi lẹ máa mú mo ní ó dẹ̀yìn ìgbésẹ̀ ká tó fi kára àwọn ẹ̀kọ́ kòkò èmi Àjàní Àpòlá mo lọ. let's go o ti ẹ̀ka yìnbọn fún. jerry kọ̀tẹ́kọ̀ let's go o àti débìsì kúrò àwọn ẹni tó bá pọ̀pọ̀ ó yẹ ká ti yí bàbá ká ti yí pa náà. wá ajé sórí sí sórí tàwọn ṣe àkọlọ oúnjẹ tàwọn ṣe ìsú ìnà bọ́ọ̀lù gbọ́ wá sórí. àwọn ọmọ ṣòro kọ́ nílé gbogbo yẹn tí wọ́n ti lọ wo nǹkan tá kóra wá sí. ẹ wo gbogbo yẹn ti ẹ̀kọ́ ló bẹ́ mi dàmọ́ṣe jẹ́kẹ́ bí sọ tọrọ fún ẹ ṣé pásítọ̀ ló pọ̀gbẹ́ ni pásítọ̀ kan lélẹ̀ babaláwo lélẹ̀ bẹ́ẹ̀ ló la wọnú church báyìí wọnú church mo rí pẹ̀lú ojú mi kòrókòrò láti lé jáde ó wọnú àgbàkọ́ àmọ́ bóyá pòórá ní ìsìn tó wá disappear babaláwo lélẹ̀ yìí o mi ò mọ ibẹ̀ ṣe àkàwà kọ̀ lọ́wọ́ bàbá mi kọ́ mi. ẹ jẹ́ ká fariwo lẹ̀ ibi táwọn ẹ̀wọ̀n risk àwọn èèyàn máa mú wa náà. ẹjọ́ ti pọ̀ jù láìpẹ́ wá risk ẹ jẹ́ ká kúrò bí náà. ó yá ẹgbẹ́ báyìí ká gbà báyìí kò mọ̀ lọ gbó ẹ ti yà wẹrẹ Ọlọ́run jẹ lóòjì yà wẹrẹ ẹ ti yà wẹrẹ Ọlọ́run pásítọ̀ ẹ̀yin kọ́ iṣẹ́ mi ìyún èmi náà ó dẹ̀yìn ìpín ká tó fi kára wọn ẹ̀rọ kòkò káṣá ó máa ṣàìsàn fún ọdún òròmọdìyẹ kọ́ ló máa wọlé lọ kí
èmi àgbà ní àkólà mo sọ bẹ́ẹ̀. Wọ́n lọ́mọdé ò mẹ́la lóun mẹ́la kàtàkàtà. Ó mọ̀ pé ẹ̀là kàtàkàtà ọba ìyá ni. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àṣìgbàgbọ́ máa ṣe ẹ wá gbọ́ mi ọ̀rọ̀ kan yìí o. Ẹ̀yin wá padà nílẹ̀ ẹ wá ṣe ajẹ́nilé ìjọsìn bí ètùtù ẹkún ìfẹ́. Alàgbà kí lè mú wa wá ṣe ń bí ìbá ìtòrí kí dákẹ́. Bí tí n bá ń lọ ẹ tẹ̀lé mi ẹ má dé lọ. Mo ti gbọ́. Ọjọ́ tó parí àríwá òkè àti nígbà yóò tó ń tẹ̀lé ká. Ẹ̀yin wá padà nílẹ̀ Olúwa mi ò yọ fọwọ́ lẹ́rọ̀. Ojú Olúwa ń wò yìí ó fẹ́rẹ̀ dé bí olè lọ́jọ́ máa ń lọ ní tó bá dé. Ìkòkò onígbòmí tó tó lẹ́yìn. Òkùnkùn bá ti ṣùgbọ́n lójú ọlọ́mọ tó ìmúlẹ̀ ètò ìṣẹ̀rí ara kúrò. Kúrò lọ́nà ẹ̀ṣẹ̀ rẹ̀ o. Ọ̀rọ̀ rẹ̀ ó tó bá kulẹ̀ kò máa mú wá bọ́jọ́ àti ìwà Olúwa bá rà mí máa tó. Ayé rẹ̀ fún olùgbàlà tó lẹ́dá ọ̀pá lọ́sàn-án nínú Jésù nìkan olùgbàlà ọ̀dẹ́ lẹ́wọ̀n. Ṣílẹ̀kùn ọkàn rẹ̀ sílẹ̀ má tilẹ̀kùn mọ́ síta. Ó kọ̀ọ̀kan ọ̀rọ̀ mi ṣílẹ̀kùn ọkàn rẹ̀. Ikú rí àgbélébùú máa jẹ́ kọjá. Ibi tí a máa fara sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣọ́ ara yín ẹ ti gbọ́ ẹ gbà pé bí báyìí la máa gbé. Bẹ́ẹ̀ ni bí báyìí. Torí àwọn tí wọ́n léèyàn àmọ́ ohun tí wọ́n fẹ́ àmọ́ ohun tí mo rà ń gbá wọn tí èmi alàgbà Lawrence Ajani ọmọ àpólà mi ò ṣe èèyàn ń birí mo gbójúlé bíbélì mi ni ipasẹ̀ Ọlọ́run mi ni mò ń tọ̀ ó wá lè yà mí lẹ́nu káwọn èèyàn kan wá gbógun dìde báyìí ṣùgbọ́n kò jẹ́ nǹkan tó jọ mí lójú o wọ́n máa tọ̀ mí wá nítorí kíni wọ́n gbógun ti Jésù bẹ́ẹ̀ ó dẹ̀ borí ìṣòro ẹ̀ mo máa borí wọn àwa fẹ́ kẹ́ jẹ́ ká fara síbí báyìí wo tọ̀ mí wá ó jẹ́ bá mú mi ẹ̀ sọ̀rọ̀ torí mo rí i pé ọpọlọ tiẹ̀ ọpọlọ ọmọdé tó sì fresh dáadáa ni bá a sọ̀rọ̀ pé gbogbo ìgbésẹ̀ tọ́pọ̀ èèyàn bá ń gbé kíyàwó ẹ̀ tẹ̀lé ni bá a sọ̀rọ̀ o. ẹ wò ó ṣe rí balẹ̀balẹ̀ ejò àlọ́ ń tiẹ̀ tọ́mọ eku ló nira tí ń gan ló ṣòro fẹ́mi. ẹ̀yin lẹ̀ tí ì ní nǹkan kan agbára mélòó lẹ́ni èmi ń dáàbò bò yín ni kò jù bẹ́ẹ̀ lọ. Alàgbà àwọn tí wọ́n lè yín kí ló tẹ̀ dúró dè wọ́n kẹsì ìgbọ́rọ̀ méjì mẹ́ta tó fẹ́ sọ ilé àwọn òbí wà lẹ́ o ẹ lọ o ilé àwọn hòtẹ́ẹ̀lì wà lẹ́ o ẹ lọ farasí síbẹ̀ o àwọn òjò pàápàá retí yín ẹ dénú ìjọ ẹ wá sọ pé tọmọ ejò kan ló léwu èmi lè dúró síbi ìbáyọ. dákẹ́ jọ kí ló ń wí. kí ló pariwo ẹ̀mí tèmi ṣe kókó tèmi tí yóò máa ṣe kókó ẹ̀mí tèmi ṣe kókó ẹ̀mí ọmọ tèmi kò ṣe kókó ó ṣe kókó ní ayé mi ẹ̀mí nìkan. rọ ẹ dúró ìyá àjò ṣe rí nǹkan tẹ́ ẹ̀ sọ ẹ ó dàbí kò yé mi tó ẹ jọ ẹ bá mi tún explain ẹ tún sọ torí mo ṣe ń gbọ́ yìí kò yé mi rẹ kò yé àwọn guys mi kò yé wọn. nǹkan tí mò ń sọ fún yín ni pé láti bí ijọ́ mẹ́ta kan alàgbà tá a bá ránṣẹ́ sí wọn pé kán wá sí church wọn kì í wá ìgbà tí mo wá wádìí mo wá rí wípé ilé àkọ́kù kan ní alàgbà àti ìyàwó àti ọmọ wọn ibẹ̀ ló ń sùn báyìí. ẹ má bínú ìyá àjọ tí nǹkan tí ẹ̀ ń try láti sọ tí ó bá yé àwa mẹ́rẹ̀ẹ̀rin tá a wà ń bí nǹkan tẹ̀ ń sọ ni pé tí a bá fẹ́ mú alàgbà ń sìn ní inú ilé àfọ́kù inú ilé àkọ́kù tí wọ́n wà yẹn ṣé ṣíkún la máa mú wọn. ṣíkún ni. ṣíkún ni. ṣíkún ni. kì í ṣe bóyá pé agun fẹ́ fi wọ́n ṣe nǹkan kan
a kàn ní nǹkan kan tá a fẹ́ béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ni sókè tí wàá máa lọ ẹ jẹ́ kí n fún ilé owó mọ́tò. ẹ wá. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. ọlọ́wọ́ adé fún mi ọlọ́wọ́ wá pẹ̀lú ẹ̀ ní yàtọ̀ sí ìtọ́sọ o. ìṣòwò yín o. ẹ lè máa lọ kọ́ lọ́rùn wá pẹ̀lú yín. God bless you. Amen. Boys and guys, ẹ jọ̀ọ́ tí a bá ń ta kẹ́kẹ́ máa tọ́ o tí a ò bá tọ́ máa dẹ̀ wọ́n ní tìmọ̀ àlọ́wọ́ ni o ẹ̀ ń ta ránṣẹ́ obìnrin ni o ẹ̀ ń tí ká hapọ̀ ẹ̀ ká máa fi ẹ̀ máa. ẹrun nídìí nǹkan tó ń sọ kò sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ ń pa èyí owó ni à ń sọ̀rọ̀ ń pa èyí. kí wọ́n ní ẹrú owó. chíkún. bàbá mo ti rí alàgbà ní kòròkòrò ojú mi báyìí gbogbo bí mo ṣe ń gbìyànjú láti mú ìṣìkún báyìí ìṣe ló ń pòórá bàbá ẹgbà mi ránkalẹ̀. ọ̀ní bọ́ ti ń gbìyànjú àti mú ìṣìkún ń pòórá. ń pòórá ni bàbá. ṣé kọmọ wípé ọmọ olúwa tẹ̀fí ní wọlé ẹ̀dú òjò pàpàtì jí sàárè lójú ẹyin níbo lọkàn rẹ wà gan. tí mo ti dẹ́rọ yín ìsàlẹ̀ lọkàn mi wà. èmi rò pé lókè lọkàn rẹ tún ṣì wà ẹ kò séwu kí tẹ lórúkọ rẹ gan. láwa ń sìn àbí bọ̀dí nígbà táwa ń jọ ń ṣe yẹn Àjàní Àpólà la mọ̀ sí. Àjàní Àpólà Àjàní Àpólà ń gan lálò yín jẹ́ Lawrence báyìí Àjàní Àpólà la fi béèrè ohun tí fi ń ṣagbára Ọ̀rúnmìlà bàbá fẹ́ mọ lójú àríran ìwọ́láwó èmi lọ́gbẹ̀rì wò ó kógún Àjàní Àpólà ohun tí bá fi ń ṣagbára mo fẹ́ mọ̀ torí pé èmi olúwa tẹ̀fí ní wọlé ẹ̀dú èmi mọ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ iwájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmú lọ́tàn ọlọ́kan lọ́sì àárín ọpọ́n àlàdé ọ̀run wò ó kógún. ọ̀yẹ̀kú méjèèjì eégún jóná wọn korí òrìṣà jóná ó kù dí gbùgbùgbù ire ó gbèsà ẹgbẹ̀rún sàámù rẹ̀ ò lè sá mọ́ lọ́run lọ́wọ́ wòmí ẹ̀jẹ̀ tó bá agbára rẹ̀ jẹ́ nù. ẹ̀jẹ̀ lágbára ẹ̀ bàbá ẹ̀jẹ̀ ẹran ni àbẹ̀jẹ̀ èèyàn. ẹ̀jẹ̀ ń lẹ̀jẹ̀ jẹ́ bí òjú bíntín báyìí lọ kọ́sà ti bàálà. ká dà sí lára tẹ́jẹ̀ bá ti kàn lára ó tán. ọmúnu ṣíkún báyìí ló mú. bàbá ẹ gbádùn mi ẹ gbádùn bí mo ṣe ń gbádùn sìgá tí n bá fi lè mú Àjàní Àpólà tí mo ṣèfẹ́ nú mi fún un bàbá ẹ máa gbádùn mi. mo rò pé ọ ti mọ̀ mí lónìí kó tó dànà fọkàn rẹ balẹ̀ kò séwu ọmú ṣíkún báyìí ọmú bí n bá ní ọmú wa bá mi ọmú wa bá mi ni èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ kọ́ ọ lọ fọkàn balẹ̀ kò séwu ta ni ní gbogbo ibi tó o bá ń lọ tí kò gbìyànjú ni pé rí i dájú wípé ẹ̀jẹ̀ ń bẹ lọ́ọ̀ rẹ bẹ́ẹ̀ bá ti lè rí báyìí tẹ́ ẹ fojú kan ẹ̀wọ̀n sí la. ìgbà yóò ní ṣe mí ó ṣe mí tì. kì í ṣe mi tó bá dọ̀la á tún kọlà bí ó ti ṣe mọ́ kọlà rẹ̀. Àdó Ìjàyà ọmọ eléré egéle erukulala erukulala bó o bá roko kó o dé bó o bá rodò kó o sáré tètè bọ̀ èmi ni mò ń pè ọ́ èmi Àjàní Àpólà èmi ṣoṣo ti parí ike ó yá sáré tètè wá. àwọn ọmọdé ilé wọn ò ní péjọ kí wọn jẹyún àná àwọn àgbà kan wọn ò ní péjọ kí wọn láwọn jẹ fún òkété
ìgbàgbé ṣe lédùmarè kò láṣẹ pẹ́pẹ́yẹ. mo ti fọ̀rọ̀ yìí mú tábà ó di pẹrẹwu, mo fọ̀rọ̀ yìí mú tábà ìpẹrẹwu, ó ṣọmọdé ilé ló ń lé ní kiri. èṣù onílé oríta tí wọ́n lùgbó kò ṣe wọ́n ṣìbáṣìbó, tí wọ́n lùgbó ó ṣàgbàlagbà ló ń lépa èmi Àjàní Àkólà ègún ṣoṣo tí parí ike tí wọ́n lùgbó tí wọ́n lùgbó. alàgbà abuké tí ń Ọlọ́run fojú rẹ̀ wò ṣé abuké tí ń kọ ẹ̀yìn rẹ̀ sọ́lọ́run báyìí ayé ẹ wá sọ pé Ọlọ́run ṣe fún yín ní orúkọ Jésù kò ṣiṣẹ́ fún mi lẹ́nìí àtẹ̀mí àtẹ̀yìn alàgbà àtọmọ mi lájọ máa dé inú ìjọ. irọ́ ló pa ó gbọ́dọ̀ kọ́hún mi òwú dúdú àti funfun ò gbọ́dọ̀ jara wọn. àjọ máa dé ìjọ àmẹ́tẹ̀ẹ̀ta lẹ́nìí ni ẹ wọ́n fi wá síbi báyìí àdó. mi tẹ̀yìn wò mí lẹ́nu ìyàwó tí mo ní. olùṣọ́ kí ló dé láti gbà tí ọ̀rọ̀ tibí ti ṣẹlẹ̀ a ò rí nínú ìjọ ìsìn ẹ ò bá wa pé kí ló dé. kò sí nǹkan kan. olùṣọ́ Kristi wà láàyè. ó lágbára o. kò sí nǹkan kan. ẹ wo bí mẹ́wàá wà mi ò lè ka bí tí mo sùn tán mi ò lè ka bí tèmi àtọmọ mi sùn tán ọpẹ́lọpẹ́ Ọlọ́run alààyè tí mò ń sìn ló jẹ́ kémi àti bàbá ẹ̀ tún padà dé ní ìjọ yìí ojú mi rí bọ̀rọ̀. ẹbí kọ́ àìsàn mi náà. kò ṣe mi. ẹ má bínú èmi ni o. ìwọ ṣó fẹ́ wọlé. rárá sà. alàgbà ṣẹ́ẹ̀rí abọ́ ló jábọ́ nínú ìjọ lásán nìsín lólùsọ tí bẹ́ẹ̀ kúlẹ̀ dé kú láti ìrìkúyè o ṣé òkè mò ń sọ fún ìjọ kìnnà náà nígbà tí arákùnrin yìí wá pẹ̀lú alàgbà pé nǹkan kan ń ṣẹ̀ láàrin àwọn ìwojú ara wọn ó dáa mò ń sọ tèmi o. alàgbà ara tá à ń wíre o ó ní kò sí kú tó máa pa àgbàlagbà tá à ní bá pò lórí ẹ̀ ń bẹ̀ nǹkan jábọ́ lẹ́tí ságìrì ẹni tí ò jẹ gbì kò lè kú gbì ẹ dàgbà nínú ẹ̀mí olùṣọ́. ṣé ká sọ nípa Ọlọ́run ò gbà fún wa nínú ìjọ yìí. ló ń ṣẹlẹ̀. ẹ tún wá mi débi. ẹ̀yin náà èmi máa nì. ó yẹ tó sá lọ ẹ sá lọ ká máa wò yín. níbo ló ti lọ wádìí ta ní ṣe fún yín. hello ṣọ́gà ọlọ́pàá nìyẹn ó dà látòrí òkè ìjọ mímọ́ ni àwọn alàgbà táwọn wá sọ fún yín pé àwọn kan wá dá wà láàmú ní ìjọ ń jọ sí wọ́n tún ti dé báyìí o wọ́n tún ti dé wọ́n gbébọn dání ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa wá wọ́n tún ti yìnbọn nílé wọ́n pọ̀ gan bí ọgbọ̀n lọ́wọ́ ẹ tètè máa pọ̀ sí ẹ máa pọ̀ sí sí i ẹ má pẹ́ ẹjọ́ ẹ má pẹ́ ẹjọ́ ẹ ṣe. Ọlọ́run mi. ẹ̀bà agbára jẹ́ ẹ̀bà jẹ́ ìwọ. kí ló lè tó yìí. ẹ̀rí kálàgbà jẹ́wọ́ gbogbo nǹkan tó ti ṣe gbogbo orin àjò tó ti rìn ẹ̀rí kan jẹ́wọ́. mẹ́wàá ṣẹlẹ̀ láàrin o. kí ni o tó ń ṣẹlẹ̀ ara tó ń fún mi ara tí ò yé mi ni jígí ayé mo fẹ́ mọ ohun tí ń ṣẹlẹ̀
sáwọn ọmọ mi tí wọ́n rí oko ìwà nǹkan jẹ. Ìwọ ló sì pé bí nǹkan kan bá fẹ́ rújú bárabà fún mi kí n mọ ọ̀tọ̀ wá jígí ayé. Mo fẹ́ mọ ohun tí ń ṣẹlẹ̀ torí bó ní kọ̀ọ̀kan bá kọ̀ọ̀kan ó ní kéré ayé kéré fún mi ẹyẹ kéré fún mi ẹyẹ kí n mọ ohun tí ń ṣẹlẹ̀ ó yá. Irọ́ kàkà kí ilẹ̀ ó kú ilẹ̀ ó ṣá ni kì í ṣe mi Àjàní Àkúlà wọ́n mọ̀mọ́ ẹ̀ làṣírí òtù bó bá kọ lóògì wọ́n fọ́ ní kọ̀rọ̀ ni kàkà bẹ́ẹ̀ ló wá bí aka ọlọ ni. ó dà. Bàbá ẹ̀jẹ̀ bàbá lẹ́kùn. Second. He's dead. Follow them. Come on, go. Fi ọkàn yín balẹ̀ ẹ fi ọkàn yín balẹ̀. ká ní sùúrù nígbà tí wọ́n ti drop Apiaka tó jẹ́ pé ẹni orí yọ ó di láfi ṣe ẹ bá mi sọ̀rọ̀ ká ní sùúrù. mo mọ̀ gbà tó dúró mo ní wípé nígbà tí ìbọn bá ó ń struggle ó dẹ̀ ní pins ó pé nǹkan tí mò ń láti ṣe ẹgbẹ́ kó mi má tẹ̀yìn wọ̀gbí lẹ́nu mo drop Apiaka. alàgbà ìdájọ́ ẹ̀ ti pọ̀ ju ẹ̀bà máa ti yẹ tó báyìí. ẹ wo bí kò tún ti tàn ẹnì kan tó bọ̀ jẹ́wọ́ ìtókù ẹ jẹ́wọ́ alàgbà. Boys, good job. Ẹ kúṣẹ́, iṣẹ́ gidi gan lẹ ṣe. Òun dà. Àgbé wá bí o. Ta ló ń sọ̀rọ̀? Èmi ni. You? Èmi ni mò ń sọ̀rọ̀. You? Ẹ wo bí òun lẹ ti gbọ́ ẹ̀. Bá a ṣe máa ṣe làrẹ̀ ti ṣe yẹn. Ẹ jẹ́ ká ṣe ṣáptà mi nẹ́ẹ̀sì. Kò sọ̀rọ̀. Chelsea tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn ẹ jẹ́ ká jọ fílẹ̀ bẹ́ẹ̀. Kúrè.
Ṣẹ́yẹ Ṣẹ́yẹ jẹ́ kí n sọ kíní kan fún ẹ ní gbogbo àwọn ọmọ tí wọ́n ń bá mi ṣiṣẹ́ láwọn tó kú ẹ̀ ìwọ ni Ọlọ́run fún lọ́pọlọ jù you are a master planner téèyàn bá tún sọ nípa sharp shooter ìwọ ni you see téèyàn bá wá rí ọmọ kan tó fẹ́ bẹ̀ sí tasẹ̀ àgẹ̀rẹ̀ tó fẹ́ sọ pé òun ti gbọ́n jù èèyàn á jẹ́ kó mọ̀ pé òun ò gbọ́n ká sọ fún pé báyìí ni ṣùgbọ́n àwọn tó kù èèyàn tí ẹ lè dá wọn nù kó lu ẹ̀mẹ́ni tó jẹ́ pé master planner ni you see nǹkan tí màá kàn fẹ́ bẹ́ẹ̀ sọ ni pé bá mi sọ fún àwọn tó kù ẹ̀ owó iṣẹ́ tẹ́ ẹ lọ ṣe yẹn tẹ́ ẹ fẹ́ jẹ́ kí n mọ̀ mo mọ̀ ẹ má pín kì í ṣòwò tẹ̀ ń pín lọ bá wọn sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ yẹn wá dasọ nǹkan tí màá fẹ́ kó ṣe nìyẹn. Àpòlá. wáò orúkọ mi ló dá yẹn. Àpòlá ibi gẹrẹjẹ ni wọ́n sọ pé à ń bá àgbà ẹ fira yín sí ipò tẹwàá o a lè ṣe bá a ṣe ṣe tẹ́lẹ̀ mọ́. As a matter of fact kò sí nǹkan kí nǹkan tó lè mú wa dá owó yẹn padà. Ẹ wá ṣe bóun lẹ́yìn pè mí tẹ́ ń bá mi sọ̀rọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ẹ̀ kí ló dé tẹ́ ẹ sọ ìdí tẹ́ ẹ fi pa á bí àká fún wa. Ẹ ti ṣèpinnu lọ́kàn ara yín láti máa dá ẹ̀mí wa légbodò lẹ́yìn kọ̀ọ̀kan àwa làwa forí la ikú lọ ohun tó ṣẹlẹ̀ níta ẹ̀ mọ́ tán nílẹ̀ yìí jókòó sí tẹ̀ ń gba owó ọmọ ìgboro ni wá o tí wọn ò bá sọ fún wa ó yẹ kí orí wa ọpọlọ wa ó yẹ kó náà bá wa sọ. Ẹ ti ṣe tinú yín àwa náà ṣetán láti ṣe tinú wa. Àpòlá. Ó pe orúkọ yẹn again. Ibi tí àgbàlagbà bá dúró sí òun lọmọ kéékèèké ń bá àbáyín àjòyìn lọ. Ṣẹ́yẹ Ṣẹ́yẹ. Ọlọ́mọdé ò mẹ́la olóhùn mẹ́la kàtàkàtà kò dẹ̀ mọ̀ pé ẹ̀là kàtàkàtà yìí ọba ìyá burúkú ni èmi Àjàní Àpòlá egun ṣoṣo ti parí ike. wá ní kí n má padà wá. ọmọ tí wà òkè Ọlọ́run mi lè tún ẹjọ́ tí wà òkè ọmọ tí ló ń lọ́wọ́. ó kò ṣe kó tọ́ mi sá. mi lè tún ẹ. ó wá pé bóyá gbogbo ti rìn ó tí ì rí nǹkan kan. wo ṣé tí ẹ̀kọ́ bá lówó tí ìbára bá ná bí ẹni pé ọkọ̀ ń tanra ẹ̀ ní ọmọ. lọ́wọ́ tó padà dé yìí máa spoil ẹ̀. really Ọlọ́run bá o èmi ká lè tẹ̀ lọ́rùn bá bẹ́ẹ̀ Ọlọ́run. ó mẹ́tò nínà máa bẹ́ẹ̀ jẹ. ó yà yín lẹ́nu má jẹ́ kó yà yín lẹ́nu wo bí ìwọ́n ń tiẹ̀ ó mọ̀ pé ẹgbẹ̀rún sàámù kan ni kò lè sàámù Olódùmarè lọ́wọ́ pé kankan yín máa sámú èmi Àjàní Àpòlá lọ́wọ́ láéláé ẹ̀yin lọ gbé owó lẹ́yìn ẹ gbéra bẹ́ẹ̀ ni mo ṣe máa gbé ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan yín ra ẹ tí mọ̀ kankan. but kí ni gbogbo eléyìí náà. wọ́n ní kí ni gbogbo eléyìí gbogbo ẹ̀ òun rèé. ó yà ilẹ̀ ẹnu. ẹ̀yin láéláé ẹ̀ lè sá mọ́ mi lọ́wọ́. àtẹlẹ iná tó wá bá
25 after all shift to 26. Ó yẹ lẹ́nu tàbí ṣẹ̀yẹ má jẹ́ kó yẹ lẹ́nu ẹgbẹ̀rún sàmú ni kò lè sàmú Ọlọ́run lọ́wọ́ kò yẹ ẹ̀yin mú owó ẹgbẹ̀rá àbí èmi àjà ní àpòlà kò séèyàn tó lè sàmú mi lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe gbé owó yẹn ra mo máa gbé gbogbo yẹn ra. Kí ni o tó fẹ́ máa rò ìwọ o lọ́rọ̀ lẹ́nu o lọ́rọ̀ lẹ́nu ẹ̀mẹ́. Olóòtú ìjọ tó lọ bàbá ayé ni ẹ bàbá ayé ò kì í bínú sọmọ ayé. Ọmọ bẹ́ẹ̀. Ìjọ tó lọ a máa kọ̀máǹdà àwọn gáyé tí wọ́n máa dá gbogbo owó yẹn padà ìjọ ẹ má pa bí. Wàá gbà ìdájọ́ ni. Ọmọ tàbí. Ẹgbà. Ó yẹ lẹ́nu ṣọ́mọ̀ mo ti sọ fún ẹ ẹgbẹ̀rún sàmú kan kò lè sàmú Ọlọ́run lọ́wọ́ mo sọ fún yín wípé owó tẹ ẹ gbéra tẹ ẹ ṣe bẹ́ẹ̀ gbéra ẹ gbéra ẹ̀yin lẹ máa rà. Owó kí ni? Mo ti sọ pé mo ti máa fi gbà á pọ̀ owó tẹ̀yìn lérò pé ẹ gbéra yìí ẹ gbéra. Ẹ ṣe. Ìbọn bàbá kí ló ń sọ. Ká ní sọ. Ó fẹ́ dìde mọ́ mi kàn ra ẹ̀. Jẹun tó jù. Tíbẹ̀ alàgbà ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ àbò gbogbo lọ́lọ́run lọ́wọ́ ẹ jẹ́ àbí gbogbo ìdájọ́ lẹ̀fọ́ lọ́run lọ́wọ́. òbí lẹ́yìn yẹn ká ní kí n ṣe pé mi náà fi ẹsẹ̀ yìí dílẹ̀ mú. erin ní gbé ní gbó fọ́n kíkan ẹ̀fọn ní gbé náà dọ̀fọ́ tutù rírọ̀ ńlá balẹ̀ olúwẹ̀rí ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti gbìn ẹyin sára rẹ ti balẹ̀. bàbá ọkọ mi ò balẹ̀ bàbá ẹ rí ṣé kò tẹ̀lé mi. farabalẹ̀ mi ló ń wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ sí. màmí náà kọ. ta ni ń tẹ̀lé ọ. bàbá bí mo ṣe dédé gan kò yé mi bàbá ẹ ṣàánú mi. ó sì farabalẹ̀ ìwọ ò mọ̀ pé àìṣági kó ṣọgbẹ́ ni àìjámi kó ṣẹ̀jẹ̀ àìrí padà lára eṣinṣin òun wò bóyá bọ́n ràn ẹ́ tàbí ó ràn ọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ mo ti rí ìbọn ò lè ràn ọ́ ọ fọkàn balẹ̀ mọ̀ ń gbọ́. ẹ wò bàbá ó ṣe kún kankan o ọkùnrin ìburú gan mo ń sọ fún yín o ṣe gbogbo bí mo ṣe ń rìn láyé kò sí ìdíkì rí inú gbogbo ẹ ó burú ẹ ṣàánú mi bàbá o bí mo ṣe wà mí gan mọ̀ kó ń rí mi o ẹ má jẹ́ kún kékeré ẹ ṣàánú mi bàbá torí Ọlọ́run. èyí ò já sí pé ń wù ọ́ káàkiri olóhùn tí fi ń wù ọ́. kò síbi tí mo lè lọ tí ò ní rí mi. ta ń ṣe fún. ọ̀dà ẹ̀yin ìyá mi òṣòro mọ́nìgà arúgbó aṣọ mọ́ balẹ̀ olókìkí òru ẹ wò ó mi. ọ̀dà ẹ̀ka ẹ̀ ṣeun wò mí òkùnkùn bírímù ìkòkò láfi bojú rẹ̀ mọ́lẹ̀ láfi ṣiṣẹ́ òun
kò tún rí ọmọ ní gbogbo àsìkò tó lò lókè pẹ̀ kò tún fojú kàn mọ́. bàbá ẹ pẹ́ fún mi ẹ̀rù ń bà mí ni òun kì í ṣe mi náà bàbá. ọmọ mi lánàá kó tó dòní èmi olúwa tẹ̀fín ní wọlé ẹ̀dú lọ́fọ̀kan rẹ balẹ̀ a ní jẹun tájá ń jù níwájú èmi olúwa tẹ̀fín ní wọlé ẹ̀dú. mo tá a ṣe fún un bí mo bá parí iṣẹ́ òun. mo tá à ń sọ ìkọ́ làbá máa wí ẹ wo bí alàgbà wọn á jèrè ẹ̀ṣẹ̀ wọn o. torí kí ẹlẹ́ṣẹ̀ kan kì í lọ lára ìjìyà fún di ìdájọ́ mi rè. aṣọ bẹ́ẹ̀ bọ́ ni aṣọ lọ́bẹ̀bọ̀ lọ́bẹ̀bọ̀. Jésù lọ́nà òtítọ́ àti ìwà ọwọ́ rẹ̀ là ó wò àtẹni tó ní ọ́. Ẹni tí ń ṣe bí ara kúrò. Ta ló ní ọ́ ṣoṣù ní àbí Jésù ní ayé? Àṣegbàgbọ́ mà sẹ́, ẹ wá gbọ́ mi ọ̀rọ̀ kan yìí o. Ẹ̀yin wá padà nílé. Ẹ wá gbọ́. Ajẹ́nilé ìjọsìn bí èkúté ẹkún ìfẹ́ o. Lọ́jọ́ àwọn lọ nílé. Ẹ̀yin ojoojúmọ́ ilé ìjọsìn ẹ bọ́ ṣe ń ṣe rárá. Ẹ díjú ẹ gbàdúrà tí torí owó tẹ́ ẹ fẹ́ kó. Ẹni tí ń ṣe bí ara kúrò. Yára kúrò kíákíá. Ọjọ́ tó dé bá onígbà. Àríran òdì àtọ́nígbani nímọ̀ràn tó ń túlé ká. Ẹ̀yin wá padà nílé. Olúwa mi wò yóò fọwọ́ lẹ́rọ. Ojú Olúwa ń wò yìí ó fẹ́rẹ̀ dé bí olè lọ́jọ́ máa ń lọ ní. Tó bá dé ìkòkò onígbòmí kan tó gbẹ̀yìn. Òkùnkùn bá ti ṣú àdójú ọlọ́mọ òtó ìbò lẹ́rù tó ṣe bí ara kúrò. Kúrò lọ́nà ẹ̀ṣẹ̀ rẹ o. Ọ̀rọ̀ rẹ ó tó bá kú lẹ́kùn máa mú wá bọ́jọ́ bá ti wá o.